wọ́n ti máa ń sọ náà wọ́n ní ìsàlẹ̀ lè máa ń pọ̀ sí ẹni tẹ́ bá wà lè máa ń pọ̀ sí. tó bá tí wọ́n pé yìí dán ọmọ oríta tí bá gbáwájú máa gbẹ̀yìn kì í ṣe mí náà. in fact ẹ gbìyànjú ẹ̀gbọ́n kọ ẹ gbìyànjú. wọ́n ní gbogbo bí tó ti bàjẹ́ bí tó gbẹ wà rí kò sára táwọn ò lè fi dá. in fact mo gbádùn yín gan mo enjoy yín gan ni o. bíbó wa mẹ́. in fact. ó mọ̀ pé ijó ń bẹ lẹ́sẹ̀ àárọ̀. ogun gan mú mi. ijó ń bẹ inú ara ẹsẹ̀ ní òjẹ́. ó mú mi. kó gbádùn ẹ̀. in fact ẹ ti bà gbogbo bẹ̀ jẹ́ in fact tó bá jẹ́ pé mo rí fáànù yín. olórí burúkú nìyẹn ayé ẹ̀ méjèèjì ayé ìjọba àbàjẹ́ ni wọ́n wí bẹ́ẹ̀ mo bá bẹ́ẹ̀ ọlọ́mọdé aṣọ orí ibú sórí pé lórí burúkú ni ìwọ gẹ́yìn sórí pé lórí burúkú ni káàtẹ̀ wá sọ pé wọ́n fẹ́ yàn mo rò pé ó ń ṣe eré fọlọ́ lọ mo rò pé lọ́ fẹ́ bàtà ọtọ́ yẹn jẹ́ káwá sọ pé ó fẹ́ yàn lè sáré ló yẹ kó máa yàn lálẹ́ wèrè fẹ́ sá lọ ó tí rèé sá sórí ohun tí mo fẹ́ ṣe fún èrè sọ ọ̀pọ̀ máa ń sọ pé ọgbọ́n ń bẹ nínú arọ ẹsẹ̀ ní òsì gbogbo ọgbọ́n tó wà nínú àtẹsẹ̀ yẹn gbogbo eré tó bá mọ̀ wàá wá sá pátápátá fún mi ẹ tún gbé ẹ nínú yàrá mi jáde. àwa kọ́ la ní kì í ṣe tiwa. baálé mi kì í ṣe tiwa o. kì í ṣe tiwa ẹni ẹlẹ́ni ilẹ̀ tó yá olórí burúkú ni olórí arọ sórí wọn tiẹ̀ o ti ń ṣe tipẹ́ o ti wá ṣìrìn láyé o ti ṣìrìn láyé mo rò pé kò ní dáa fún ẹ mo rò pé olórí burúkú ni. ṣé bó sọ pé kò sí ilé ni. sí ní tẹ́lẹ̀. kò sí ilé ìyá jẹ mí. ẹ ti jọ rojọ́ mi nínú ilé pé mi ò sí ilé ohun tí mo fẹ́ sọ fún ẹ ni o gbogbo eré tó bá mọ̀ nílé ayé pátápátá wà wá sá fún mi lẹ́yìn. dákun òṣèré ti fẹ́ sá fúríjì mi dákun òṣèré ti fẹ́ sá. ṣé bó ti máa ń sọ tẹ́lẹ̀ mo rò pé mo kò fẹ́ sórí burúkú ṣé bó máa ń sọ yìí pé ọgbọ́n ń bẹ nínú arọ ẹsẹ̀ tí o sì gbogbo ọgbọ́n àtẹ̀sẹ̀ tí o sì wà wá lò fún gbogbo eré tó bá mọ̀ kó wá sá fún mi lẹ́yìn. ṣé mi ló mú ilẹ̀ ṣé mi ló mú ilẹ̀ baálé mi ẹ má pààyàn baálé mi ẹ má pààyàn baálé mi ò. ìyá ìjọ ní ṣe náà ǹjẹ́ ṣe ìkìnnà mọ́níkà yé mi ojú oníṣìnà rí o ojú oníṣìnà rí o ojú oníṣìnà rí o. ẹ má ṣe dáwọ́lé. baálé mi ẹ ṣàánú mi ẹ má pààyàn o mo bá bẹ jẹ́ ìrọ̀ baálé mi. torí pojú lára kan fi ń ṣàríyé a nítorí pojú lára kan fi ń ṣàrí ohun gbogbo tá a bá ń ṣe ó yẹ ká máa kíyè sára àwòrán máa ń sára rẹ ládọ́rùn mọ́ títọ́ sùúrùtù kíkọ́ lẹ́kùn kó tó dé àwa ní ká yẹra kí rúgúdù má bà wọlé wá rúgúdù wo. Ṣàríyé a nítorí bójú lálá kan fi ń ṣàrí ohun gbogbo tá a bá ń ṣe ó yẹ ká máa kíyè sára. tí o bá yìí ṣe ẹsẹ̀ yẹn tí o gbé kó padà lẹ́yìn èmi ò padà lẹ́yìn ẹ̀ ó sì rẹ̀ ṣé kò gbé tó fẹ́ sá náà ni olórí ìlú nìyẹn ṣé mi ò bá ti bọ́ mi ní padà lẹ́yìn ẹ̀. bàbá wá kí ló dé bàbá aṣọ tó wọ ìgbọ́n ti bọ̀. ayé àdá wọn ń kóró gani mo bá kéré mọ́lẹ̀ onílójọ mi onílójọ mi. wọlé bàbá. kí ló dé dáadáa mo rò pé kòjó ní ìdá fún ipò. ẹ má ṣe pé kí ló dé kó ló fẹ́ ọlọ́pàá ìwọ̀n tẹ kí ló ṣẹlẹ̀ awúra. ọmọ tí mo fẹ́ bẹ ṣé bí ilẹ̀ ilé yín ló dé ògbó bí ló fẹ́ lọ́ báyìí. bẹ́ẹ̀ni àwọn ọlọ́run gbogbo ẹ̀ kí lè jọ fà kí ló ṣẹlẹ̀. ó ṣe mí lórí ni ló ti lóun fẹ́ gbà nǹkan bá dẹ̀ àwọn ọ̀rọ̀ kí lè ń wọ̀ kí ló ṣẹlẹ̀.
ó máa mọ sáìsì ẹ̀. Ó dà àwọn ọ̀rọ̀ yẹn wá. Ó yẹ ẹgbẹ́ ìdúró lókè. Sọ́ọ́rí ibi tí mò ń wọ̀n yìí, ibi tá a fẹ́ sin olórí burúkú. Orúkọ Jésù, mo rí jẹ́ tiẹ̀, kò ṣọkọ. Bẹ́ẹ̀ni oṣù tó ń jáde lórúkọ Jésù. Jésù ò ṣèṣì náà. Tí Jésù fi kú láyé kò ṣerú olórí burúkú tọkọ tiẹ̀ ṣe yìí. Kọ́kọ́ tiẹ̀ kó wá máa jí ìyàwó tèmi mọ́lé. Yẹ́ ń gbé bàbá ẹjọ́ má bínú. Tó o bá sọ̀rọ̀ àwọn rẹ̀ jẹ́ torí Ọlọ́run. Mo àtìgbà tí mo ti mọ̀ yín kí n parọ́. Kí ni fẹ́ fi rọ́ọ̀ṣì? Ẹ ṣe ẹjọ́ bá mi tú nǹkan tẹ̀ sọ yẹn. Ẹjọ́ bá mi tú sọ. Mo lọ bí iṣẹ́ ni. Mo wá gbàgbé nǹkan sílé pé kí n wá mú tí mo fẹ́ mú. Tí mo fẹ́ wọlé báyìí, mo kàn bá wọn àtìyàwó mi tó ń ṣe nǹkan. Ó bá mi lórí ẹ̀. Mo tún sọ̀rọ̀. Jọ àwọn rẹ̀ jẹ́ ṣe sùn. Papa má parọ́ fún mi o. Ṣé nǹkan tó sọ yẹn? Má parọ́ o. Ṣé òótọ́ ni àbírọ́? Mo jí lẹ́ẹ̀mejì péré náà. Papa pẹ̀lú gbogbo eléyìí. Papa pẹ̀lú gbogbo eléyìí. Papa ṣé mi ìṣe tó fún ẹ? Ó sọ fún mi olóhùn bọ̀. Mo ti lọ ràgbọ́ sílé. Àti bí ìjẹta láti ṣe kíní yẹn gbẹ̀yìn. Mo ti wá lọ kì í sílẹ̀ fún ẹ. Pé kó wá dé. Kó wá mú mi wọlé ká lọ ṣe gbogbo nǹkan yẹn kára mi yá gẹ́gẹ́. Papa wá lọ yìnbọn yẹn sílé ìyàwó Àwòrà. Kò sí wàhálà. Àwòrà. Ìdájọ́ mi rè. Ní òbínú mọ́ kò sí wàhálà. Gbé ọkọ̀ owó ẹ̀ sílẹ̀. Ó ṣe. Ó yẹ wá wọlé báyìí. Ṣé mo náà lè káyé ìgbà tó yìnbọn fún ìyàwó ẹ̀? Èmi náà fẹ́ káyé tó fẹ́ wá yìn fún mi. Gbogbo bó ṣe ṣe fún ìyàwó ẹ̀. Dáná. Mo rò pé kò dìda. Ọmọ ọlọ́pàá fọ́lẹ̀ tù. Ó máa dùn. Ó ń jí. Àwòrán ọ̀ṣẹ́. Ìlọ bá bàjẹ́. Kọ́tọ̀ sókè. Àwòrán ọ̀ṣẹ́. Ó ti bá lọ bàjẹ́. Ojúlàlà kan fi ń ṣẹ́rí. Ohun gbogbo tá a bá ṣe ó yẹ ká máa kíyèsára. Àwòrán máa sára rẹ̀. Ìjọ̀ǹgbẹ́ ẹ̀wọ̀n ló fojú rú ẹ̀wọ̀n ní kí ló dé? Kí ló dé tó ro ogun ẹ̀gbẹ́ sí mi? Kí ló dé? Kí ló wá ṣẹlẹ̀? Ìmọ̀ ni wọ́n lọ́sàn gẹ́gẹ́. Èmi lọ sí ìyá ọ̀dùyá mẹ́tọ́ ni. Ọ̀dùyá mẹ́tọ́? Èmi bẹ̀rẹ̀ mi lọ. Ọlọ́tí kọ́ nìyẹn. Ọlọ́tí orí ẹgbẹ́ o ti mọ̀ pé mi ní ṣe méjì. Ọjà fàájìjà. Kí ni mo fẹ́ ṣe? Mi lè ronú kù. Tètè má lọ. Ó wà ní kí ló dé tí ó wọ́n ro ogun ẹ̀gbẹ́ sí mi? O lè wọlé sùn ni. Mi rúrọ́ jẹ́ ìtùsí bí. Èmi lọ bẹ́ o. Wọ́n ní tó bá ti bá ní ìgbẹ̀lá tí ń sàrò. Wọ́n fẹ́ gbé mú bọ̀. Olórí burúkú. Ọmọ tó ń ṣe mí. Ibi tí mo ro tèmi. Ọ̀nà ni mo bá sùn papòdà. Wèrè wá ní kí n má lọ mẹ́mú. Kò ní dáa fún. Olúwa wá yọ mí o. Nínú ọ̀rẹ́ mi láròjinlẹ̀ kí wọ́n tọ́ mú wá. Torí ojúlàlà kan fi ń ṣẹ́rí. A nítorí ojúlàlà kan fi ń ṣẹ́rí. Ohun gbogbo tá a bá ṣe ó yẹ ká máa kíyèsára. Àwòrán máa sára rẹ̀ ládọ́rùn mọ́ òtítọ́. Sùúrùtù kíkọ́ lẹ́kùn bó tó dé. Nínú ọ̀rẹ́ mi láròjinlẹ̀ kí wọ́n tọ́ mú wá. Torí ojúlàlà kan fi ń ṣẹ́rí. A nítorí ojúlàlà kan fi ń ṣẹ́rí. Wọ́n ti mọ̀ kúrò mi sí látàrí láti jọ́ tí mo ti kúrò mi sí wàhálà wáyé. Mo mọ̀ lẹ́ kí ni ní tẹ́lọ́rùn, wọ́n ti ní tẹ́lọ́rùn pẹ̀lú kí ni mo lọ bá ọ̀rọ̀ lórí burúkú kí ni mo lọ bá fún nísìn. Èmi náà lè gbélé mi lè gbọ́nà nísìn. Wá kí ni mo gbọ́dọ̀ ẹ̀? Ṣé o ṣe pé fún mi? Àwọn oníṣó ti yá ni mi ìṣépè fún yín èpè kẹ̀. Èmi ò ṣépè fún yín. O ò ṣépè fún mi? Mi ìṣépè fún yín o. Ó wá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí. Mo ti lọ bẹ́ẹ̀ wò. Ó wà ń bẹ̀. Kọ́kọ́ ṣe bí o ṣe fẹ́ kọ́kọ́ dún fún mi náà kí n kọ́kọ́ wò náà. Kò tó. Túnṣe.
o ti gba mark o ti tó o mọ̀ kébé sórí bóyá ṣe é sí bẹ́ẹ̀ ló ti rẹ̀ níbi tèmi náà a máa pọ̀ sí ni o ti mọ̀ bẹ́ẹ̀ wo o ti good já lọ tẹ̀lé mi má bọ̀. Ìfẹ́ kí ló dé tó pa mí lẹ́kún o. Ìwọ lẹ́ni tí mo fẹ́ràn dénúdénú. Ìwọ lẹ́ni tí mo fọkàn tán. Ájú wọn ò ṣe wí lẹ́jọ́. Èrò ọjà olówó ọjà lóló. Ẹ má jẹ́ kọjá ìtú. Nítorí ọ̀kẹ́rẹ́ tí kún ojú ọ̀tẹ̀ ó dá òjò tó ṣú yìí máa ti rọ agbára sí ìfẹ́ wọlé òun agbára. Gbogbo fọ́ fún ẹ. Mo ṣe dáadáa. Wo 100% wo ló ní. Ṣé mo ṣe dáadáa? Wo ṣe tí o ti kú rí. O ti wo kú nìyẹn. Ọ̀rọ̀ ló pa ọ̀nà ti kú rí. O ṣe wá mo ṣe bẹ́ẹ̀. Ṣé mo jẹ ní tó kù? O ti mo ṣe jù. Mi mọ. Ẹ wo ọ̀nà fún ló ń gbẹ mí náà. Kí wọ́n ní kí n ṣe sí yẹn. Mo lè rí mí ní wá èmi gbàṣẹ́ ni wọ́n gbéṣẹ́ fèmí ni tó bá mọ̀ kó fẹ́ gbà mí láàbí kankan lọ bá wúra ọkọ ẹ o. Ọkọ ní fún mi. Àìwọ máa fún ẹ tó bá fún ẹ lójú ẹ. Látara tí mo ti ṣe wàhálà látara. Èmi ò mọ yẹn tó bá tẹ̀lé bá kó tẹ̀lé. Mo kú ìjọba gbé mi jáde nínú. Tẹ́wọ́ tó mú mi pé kí ló àtọ́kọ ẹ máa fún ẹ. Tí ó bá fún ẹ bóyá dúró yìí á fún ẹ lórí bẹ́ẹ̀dì kò yí ẹ àwọn afọ lórí bẹ́ẹ̀dì wò já lọ má bà yẹn jẹ́ jáde tè máa lọ. Nítorí ọ̀kẹ́rẹ́ tí kún ojú ọ̀tẹ̀ ó dá ìdán. Owó yà jókòó bí ẹni tí ò lóbi sọ. Ìgbà wo ló wọlé? Ṣé bò ní mi? Mi yé. Yé pa. Bò ní mi? Mi rẹ́rẹ́rẹ́. Ojú mi ò fọ́. Kí ló dé tó fi rí mi? Mo ti gbónú lọ ní. Ibi tí mo gbà wọlé rè. Ibi? Iwájú ta ni náà mo gbà. Ibi? Mo ṣe gbà pé kàn ṣe mí lóòótọ́. Nǹkan ń ṣe ẹ o. Mo ṣe gbà. Kí ló fẹ́ sọ fún mi nísìnyí bó ń ṣe mo tẹ̀lé mọ́? Kí ló ń ṣe? Mo tó ń ṣe mí pọ̀. Mo ṣe ń ronú wípé kí n wẹ́ wá ni. Bẹ́ẹ̀ wá ni. Èmi ń bẹ́ẹ̀ wá ni. Èmi tẹ̀sí. Nítorí pé ohun tó ń gbóná lára mi tí n bá ṣàlàyé fún ẹ wá tọ́ mi sọ́nà ni. Wọ́n á sọ fẹ́ pé mi ò sílé. Bí mo ṣe ń bọ̀ gọ̀gọ̀gọ̀gọ̀ wọ́n rò pé ilé ọ̀rẹ́ mi wo mo lè kọ́kọ́ ya ooo pé kí n tó délé máa gbé ẹjẹ ìyọ̀dọ́dọ́ bẹ ìyẹn ló jẹ́ kí n ya bí ṣe mi níyà bí bá mi nǹkan ṣe mí gan nǹkan ṣe mí gan yá tí mo ti jókòó dára sọ fún mi fẹ́ tí mo lè fi bọ́ mi ọ̀wọ́ lè fi lọ́mú solution kí ló ṣẹlẹ̀ tó gba kọ́ńtàtì pẹ̀lẹ́ yàn ló tí mo gba kọjá kọ́ńtàtì kan sórí idán ara mi ló fọ́ bá mi idán ara ẹ̀ ló kó báyìí ìwọ nínú àwọn méjèèjì gbọ̀ngàn fún àwọn méjèèjì ń sin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n dá rìn lọ́tọ̀ọ̀tọ̀ ni. fún ọ̀nà òmọdán ni mo mọdán àní ilé yẹwà ilé ìyẹn ló ṣe ẹ̀ṣẹ̀ wo ló ṣe. tó ṣe báyìí ó wọ kádà ní abóyún rìn ọmọ tí mo oyún rìn tààràtà onílé ni oko onílé nínú mo yẹ ṣe ń dàgbé ọ jẹ ṣe bí àìsàn tó lágbára ó ti àdírẹ́sì ó rọrùn ọ̀rẹ́ mi ayé ẹ̀ ti dá o tí mo ti dé yìí ó máa sọ bí tó ń gbé fún mi gangan èmi á wá lọ síbẹ̀ sórí nígbà tí ó bá ti ń jáde lọ́wọ́ ìrọ̀lẹ́ tàbọ̀wọ́ ọ̀sán àkọ́ máa tẹ̀lé ní gẹ́lẹ́ so títí máa fi mọ ibi tó wọ̀ tí máa tún mọ ibi tó wọ̀ yẹn ìwọ bá ti mọ bẹ àdírẹ́sì tó àti mọlé tó kó lọ nìyẹn. àdírẹ́sì ìwé ìpàdé pàpọ̀ dà
ó papòdà. wèrè lélẹ́yìí ó papòdà ló wá sọ pé ó change address. ó kú ló ń jẹ́ bẹ́ẹ̀ ó kú ni ó ti kó kú ni. mo ò bí o tó kó papòdà ń fẹ́ sọ pé sáórí àpótí ló ti kó sórí bẹ́ńṣì rẹ̀. ó rà kùtì kẹ̀. ó kú ni ó kú ni. ayé ẹ ti dára. ó ti mú mi ẹ̀yà mi já. orí dán bẹ́ dára òtí ló kú lọ́rùn. ọmọ ṣáà ló fún mi o. bó bá dọ̀rùn kó kílé bó bá dọ̀rùn kó béèrè ọ̀nà ikú dóró. kí lorúkọ ẹ̀ àbí mi. má bí mi bó bá dọ̀rùn kó ṣe. nǹkan ṣe mí po ìwọ tí mo gbọ́ sóhun àti nǹkan ṣe mí náà ni. kò yé mi mo béèrè orúkọ ó sọ pé má bí mi ló ń jẹ́ mo tún fún ní orin àrò tó wọ́n tí mo gbójú nípò lè yọ mí níṣòro yìí ìwọ ló tún kó bá. mo ní òkú dẹ̀ ń lé mi kiri. ṣé kí wọ́n fẹ́ kẹ́ ni. mo ló ké mi pẹ̀lẹ́ tó fẹ́ gba solution ni. o fẹ́ solution. òkú lé mi. òkú lé mi kí ló tún wò lẹ́yìn báyìí. òkú ni. ṣó máa ń bẹ ń lé náà. o máa ń bá mi lẹ́ni. bí mo lọ báyìí òkú mo lọ báyìí òkú. mo ṣe ní wá bẹ ọ̀rẹ́ mi gbà. òkú yìí tó ṣe yóò da olè dánbẹ ó sì mọ̀ pé ìdánbẹ nìkan lóyún kò sí eléyìí ó sì mọ̀ pé eléyìí ò sí. kí ló fi sáré kan kí ló fi sáré. mo máa gbọ́ lè gbà mí báyìí fi mí jẹ́jẹ́ máa bá ṣòro mi yìí. orí ẹ̀ bàjẹ́ orí ẹ̀ ó ti burú. solution kan ló tí mo lè fún ẹ kí n tó fún ẹ solution yẹn ṣé wọn kó kí lè ṣe ṣe 1 ó ṣe 2 ó ṣe 3 ó ṣe àbúrò bí dáàdì mi ràn mí lọ́lẹ́wì ògé mi ní kí lè ka 1 2 3 mo lè ka ṣé máa kà á fún ẹ orí tó kẹ́ ṣé wọn kí mi ọkàn fún orí tó kẹ́ ogbórí tó kẹ́ lọ́wọ́ mi ò sọ̀rọ̀ mo mẹ́lò ó gbádùn kíní mi. ìdán ló gbádùn àbí ok olùdájọ́ ń bọ̀ o high court is coming. má bọ́dì o máa fi tiẹ̀ kú bá mi. gbọ́ ẹlẹ́kejì mo dákẹ́ mò ń wòran my $10 my $10 mo ti gbọ́ gbòòrò náà kó ti fi ìdán bí o ti fi lè lọ sọ́run bó bá dọ̀rùn ṣe é rẹ my $10 o ti gbà lọ́wọ́ mi $10 ó kọ ẹ̀ àbúrò ẹ̀ ìdán òṣì tó ń gbé kiri yẹn o tún fi yàn ẹ̀yìn eléyìí wo wọ́n gbá tèmi. solution ló bá bọ́ ní ìṣòro. Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe o orí ìyá mi ṣe o orí bàbá mi ṣe o náà ti ń tún máa ìgbà bọ̀ dé. nítorí olúwo ṣe o. gbọ́ a máa lọ wá okùn tó dáa okùn aró mi yọ okùn o ti ń jáná bọ̀ òkú tá a fẹ́ di òkú tó dáràn yẹn òun la fẹ́ di tó dáràn tó tóun ni a máa wá sórí ẹ̀ a máa fún tá a bá fún gan-an a máa fún gan-an yan a máa fara yìí a máa fara yìí ìwọ náà máa tẹ̀lé mi lẹ́yìn no irọ́ má tẹ̀lé mi lẹ́yìn idán nìkan ni kó máa tẹ̀lé mi. èmi náà tẹ̀lé o ti fa kiri mi. irọ́ idán ni mo fa ṣé wọ́n mo fa ni a máa tẹ̀lé mi lẹ́yìn ìwọ yóò dá o. tó bá tẹ̀lé mi lẹ́yìn tó bá kú díẹ̀ wẹ́rẹ́ ká dé ọ̀dọ̀ ọkọ ìyàwó máa pariwo ẹ gbà mí o mo ti má dáràn dé o tó bá sáré jáde gbúrú tó bá kọ̀dá jù báyìí má kọ̀ fa okùn idán yẹn ni má kọ̀ fà lé lọ́wọ́ sí gbà ló bá ṣe wọn ni kó ṣe solution ló bá parí. máa lọ o ṣe mí lórí gidi máa lọ. kẹ́hìn fún ìkejì bí o tún máa gbà yẹn kó fi parí já lọ wá àwọn àgbékù igi tó kí dáadáa ká gbé sílẹ̀ níta bá ti gbé sí akọ̀ gbé ní. tó bá gé ìgbà mo gé ìwọ ká mo gé máa lọ. ó lò sí ó ṣe bẹ̀rẹ̀ nǹkan tí màá fojú ẹ̀ rí wo olóhùn kan ṣe rí kí n jẹ ìyá ńgbà tí mo ń bọ̀ àti ìgbà tí mo fẹ́ gbọ́ rè mi ò gbọ́ dáadáa tẹ́lẹ̀ ń gbòòrò mo yẹ tí wàá gbọ́ dáadáa ó ṣe bẹ̀rẹ̀ ìdán wo ó yẹ kí n jẹ fún kò ní ja fún dán a ṣe bẹ̀rẹ̀ wá ọ̀rẹ́ mi. kí ni bọ̀ orí tó kẹ́ńkọ̀ ìyàwó mi ọjọ́ sí tó gbà orí tó kẹ́ wá. kí ló dé má bà tèmi jẹ́. jẹ́ ń bà á jẹ́ má bà lẹ́kọ̀ọ́ tèmi jẹ́ tilẹ̀kùn. orí tó tilẹ̀kùn. kí ló wá fẹ́ kí n ṣe fún ẹ lára bó dé ti kí n bá ẹ wá máa wo nǹkan tó máa jẹ́ kí n máa sọ fún orí tó kẹ́ o máa sọ ní ìsìn pé
èmi òkú kó máa lé ẹ iná mẹ́rẹ̀ òkú kó máa lé ẹ mẹ́jọ ló fẹ́ lé ẹ èmi kó máa lé mi. mẹ́jọ sọ pé mẹ́jọ òkú mẹ́jọ kó máa lé mi. méjìlá máa lé ẹnu ìṣòwò àyè. ó ti di méjìlá èmi òkú méjìlá kó máa lé mi èmi òkú Gugudu o, gugudu o, gugudu o, nínú ọ̀rẹ́ mi láròjinlẹ̀. àtúlẹ̀ sọ bóyá àwọn náà tó pàwọ̀ dání táwọn náà wá ranjú orí burúkú tó ń ranjú orí burúkú mọ́ mi àwọn ojú ti dédé wọn ìjọ tí wọn wá kiri. ìdán bẹ èwo lójó kò ṣe mí. láti máa wò mí ìyá jẹ mí. èmi tí mo ti rò pé ọtí àbí ẹmu yìí lásọgọ ìwọ ló fẹ́ mú gbogbo ẹ̀ tán kí ló dé. mo ti kó mẹ́rin lẹ́ẹ̀kan tí máa bójú ẹ̀ báyìí òkú ni mo rí. báwo ló ń ṣe òkú ló lé mi débi. báwo ló ń dúpẹ́ òkú kẹ. tètè máa lọ torí gbọ́dọ̀ pẹ̀lú òkú tí mi lọ dé o. sọ fún mi ṣe. bó bá ti bẹ́ẹ̀ mẹ́rin òkú. ṣé ẹjọ́ gbaṣẹ́ pọ̀ pẹ̀lú òkú ni. bó òkú ló lé mi débi fi mí díẹ̀ máa lọ má dàkú tí òròmí lórí burúkú ni wọ́n bá mẹ́mu. dúró ìbùdó bí àgbà wá bí òkú kẹ. Torí pojú lára kan fi ń ṣàríyé. A ní torí pojú lára kan fi ń ṣàríyé. Agbógudu máa rìn rán. Ohun tá a bá ṣe ó yẹ ká mọ̀. Alára agbógudu máa rìn rán. Ẹ ká sọ ma. Yes ma. Pé àwọn agbógudu máa rìn rán. ẹ máa kó ọ̀rọ̀ ẹ̀yàn o ẹ máa kó ọ̀rọ̀ ẹ̀yàn o. Ẹ jẹ́ ń bá yín fọ ẹ̀jẹ̀ bá yín fẹ́ bá fọ́ sọ. Ẹjọ́ náà ẹjọ́ rẹ̀ tó fọ́ sọ. ẹ nílùú rẹ̀ mọ́ lágbára Ọlọ́run lágbára Ọlọ́run wọn ni bó bàtà ọ̀sán sọ̀rọ̀ náà yín mọ́ lágbára Ọlọ́run. ikú pẹ́gbẹ́ kú dáná. Ọdún fọ́jọ́ kẹ́ bá fọ́jọ́ bá sì fọ́jọ́ bá fọ́jọ́ náà. Ẹjẹ́ bá yín fọ́. Kí ló dé? Ta ló kú lẹ́yìn? Ṣé náà ọ̀rẹ́ wa kan kú ni àbí ta ló kú? Ọlọ́run àti ti dìdí ìbílẹ̀ wà. Kí ni mo ṣe? Kí ló ṣẹlẹ̀? Ẹgbẹ́ ẹgbẹ́ mi sọ nǹkan tó ṣẹlẹ̀ gàdé kí ló ṣẹlẹ̀? Mo ṣe ń bọ̀. Kí ló dé? Ipò tá a rò bí ẹ ti máa wà gbogbo nílé ya. Èmi fọwọ́ ọmọ mi tí skul ni wọ́n fọṣọ wọn ni. Àti ikú ọkọ yìí ni. Ikú ọkọ ta ni? Wọlé pọ́ńtà máa rọ kiri báyìí. Ṣé ò yọnu? Ọkọ tèmi ò kú. Ẹni bá rọ kú ru ọkọ mi. Ó máa kú tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Bó ṣe máa ń ṣèyàn náà nìyẹn. Ọkọ mi ò kú nǹkan kò ṣe ní o sára yín yá. Ṣé ẹ̀yà wèrè? Ṣé orí yín ò máa burú? Kọ́kọ́ ìjọ́kọ̀ mi. Ṣáyé yín bàjẹ́ ní ṣe ìyàwó ní ká àìwò lò sí gan. Mo lọ́kọ mi ò kú. Idán bèbí. Òkú. Ó sú mi o. Bẹ́ẹ̀ni má ṣe rí nìyẹn tó wọ́n wù ẹ̀kú mu débi ni o. Ṣé wọ́n wọ mi? Èmi ò máa ẹ̀mí náà sọ fún mi rẹ̀ kó sẹ́wọ̀n. Idán kọ́kọ́ ìjọ́kọ̀ mi. Òkú lé ẹ̀. Idán òkú lé wọ̀. Nígbà wo mo sọ bẹ́ẹ̀? Òkú ò lè mi. Ayé èdè máa bàjẹ́ ni. Abúlórí burúkú ni ẹni. Wo ẹ wo èèyàn ọ̀rẹ́ mi ẹ máa wo ń ti yín o. Ṣé ní gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó yé dáadáa bẹ́ẹ̀ ló yé mi náà. So ẹ máa lọ tó bá tásìkò àti iṣu fùrùwálà ẹ máa lọ ti yín. Àbọ̀ wá bá ní màá bá yín. Ṣé ti gbọ́? Mo rẹ́kẹ̀ mò ń wù ẹ́ nì. Mo mọ̀ pé tànà bá lọ àbọ̀ máa bọ̀. Àbọ̀ ti bọ̀ o. Ìwọ tó ń pọ̀ ṣe bẹ̀rẹ̀ tó ò tí ì rí ìkọ̀kan. Ẹ wo èèyàn ọ̀rẹ́ mi ṣé ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ẹni nígbà tó dé tẹ̀ ń sọ̀rọ̀ mò ń rẹ́rìn-ín ni kò lè yé yín. Ṣé ní mo ṣe máa yín sọ yìí? Ó yé mi. Ó yé ìdán tó jọkọ mi. Ó yé látòrí báyìí délẹ̀. Ẹgbẹ́ máa wò ẹ máa lọ ti yín tó bá tásìkò àti ṣù. Fùwálà.
tó bá tásìkò tí gbangba bá dẹkùn sẹ́ni pé tó wà lẹ̀ ayé yìí ayé máa lọ tì yín ẹ ṣe gàdé ṣe àdúgbò ẹ o kò ń jòkú kò kú kí ẹ sọ kí ni kò fún ẹ oya òkú 8 kí ni mo sọ òkú 8 òkú 12 sì máa ní ẹ òkú 20 sì máa ní ẹ tó o bá sọ̀rọ̀ ó ti fẹ́ gbé bẹ́ẹ̀ àbọ̀ lórí burúkú yẹn wá kò ní dá fún ẹ ayé ẹ ó já wèrè ni gbogbo ọ̀rọ̀ tí ìwọ ọ̀tọ̀rọ̀ ẹ̀jọ̀ ń sọ lánàá kò sẹ́lẹ̀ tí mi mú ìgbẹ́kọ̀kù gbogbo ẹ̀ pátá idán gbogbo ẹ̀ ni mo gbọ́ ṣùgbọ́n mo mọ̀ pé ó kọ̀ sẹ́kọ̀ọ́ mo fún ẹ òkú 50 òkú 20 ṣé wàá rí ìfẹ́ tó ṣe fún lọ́jọ́ sí ẹ̀yìn máa jẹ́ lọ́ọ́ ṣe fẹ́ yín lọ́rùn èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ mo sọ̀rọ̀ wèrè ní èmi wèrè àbíwọ̀. nígbà tí tútù èmi máa ra gbígbóná bẹ́ẹ̀ ni o. má ra gbígbóná ti dákún sọ̀rọ̀ mi o tútù ni kò ra fún mi o. olúwa ayọ̀ mi o tí n bá fi gbónú ilé oúnjẹ kọjá ìmọ̀ láyé àárọ̀ ọ̀sán nígbà òǹgbọ̀n bẹ́ẹ̀ ní ìsìn ìgbà ìwòdó fún ma. wèrè ìwọ kọ́ mò ń pè inú ìmì àti ẹ̀ta ni wèrè èmi ni wèrè ó yẹrẹ ẹ wò dáadáa ó mọ̀ pé wọ́n gangan ní bá wèrè. má súnmọ́ mi lè sáré o má súnmọ́ mi o. súnmọ́ mi. súnmọ́ mi. wèrè má súnmọ́ mi o. èmi ni wèrè àdìwọ̀. wèrè má súnmọ́ mi o. wọ́n á jíṣẹ́ fún ẹni o kó jẹ́ kó mọ nǹkan tó ṣe ẹni tó ní ẹ káàkiri ó rí nǹkan ó rí ilé ayé ẹ tètè lọ bá ọkọ ẹ ló máa so ètùtù tẹ́ ẹ lẹ́ṣẹ̀ ó ti gbọ́ ó rí nǹkan ó ń pè mí ní wèrè ta ní wèrè láàrin èmi àti ẹ ìwọ wèrè yìí. mi wàhálà dẹ́kun mo máa fi dán mi kọjá yìí mi. àwọn ò ní pé onímọ̀rúwá kì í ṣẹgbẹ́ àwọn ọlọ́kadà kéékèèké. ìṣó ń bẹ̀rẹ̀ ìṣẹ́jọ́. ìlọ́mọdé pa mí. mo ká yín mú ẹ. awúlà òṣìṣẹ́ máa ń ṣẹlẹ̀ lẹ́yìn. ẹ tẹ wọ dúnú bẹ́ẹ̀ ló ń sọ́n jáde ọmọbìnrin. ọ̀rọ̀ wà lẹ́nu ẹ tó tún fẹ́ sọ. tóbi sórí mẹ́ta ni. ọ̀rọ̀ wà lẹ́nu ẹ tó fẹ́ sọ. ọkọ ṣẹ́wó ìyàwó nínà bì àwọn aṣẹ́wó kọ́bọ̀kọ́bọ̀ kí ló gbé síwájú tí kò ní bí ẹgbà mi o kó tó ṣọpẹ́ bí òkè olúmọ ẹ̀wọ̀ nǹkan. tó o fẹ́ para ẹ̀sìn mi lọ́rùn. àdìgbò ọ̀rọ̀ tí ẹ̀sìn kò jẹ́ kí n sọ̀rọ̀. ẹ̀wọ̀ nǹkan ẹ̀wọ̀ eléyìí náà tó ẹ̀wọ̀ nǹkan. ẹ̀jẹ̀ lókè olúmọ yìí tẹ́kọ́ tó bá gbọ́ sí bàbá òun máa rí ẹ̀bọ ni. ìyàwó ẹgbẹ́nu sọ̀mù kí ló ṣe é tẹ̀ ṣe bí China phone tẹ́jọ́ wèrè tẹ̀sẹ̀ kí ló ń ṣe yín tẹ̀ ṣe wọ̀tọ̀wọ̀tọ̀ ṣẹ́yìn nìkan ni. aṣẹ́wó kọ́bọ̀ òtún lẹ́nu. ẹjọ́ mo dúpẹ́ ti tèmi. aṣẹ́wó. ẹ kọ́ra balẹ̀ tẹ́ kúlẹ̀ kọ́ra bí omi àbí omi burúkú. dadi wílẹ̀ abẹ́rẹ́ ọ̀dọ́ máa ṣe kiri nìyẹn. kí ló ṣe yín abẹ́ ṣe rí
tẹ́jọ wèrè tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ ẹ pọ̀ bí ẹran ọwọ́ ọ̀rọ̀lẹ́ ti ya wèrè ti sẹ́wọ́ èmi ò gbọ́ nǹkan kan wọ́n ti gé ti tèmi lọ tipẹ́tipẹ́ ìgbọ́ nǹkan kan kí ni ìrẹ̀lẹ́yìn mo ṣọ́ yín débí ni mo ṣọ́ yín débí ni ẹ̀yin méjèèjì mo ṣe receive nínú ilé ó yá wá pàdé mi ní junction yẹn junction bíbá ìta àti pàdé ìjọ wòye mo dé. bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ jẹ́ni èmi ò sọ fún ẹ pé ó sọ wa ṣebí nǹkan tó ju ẹfẹ ni mo ti rí ṣe bó fẹ́ kó ju ẹ rí ibi ni ojú ẹ dẹ̀ ti rí ẹ má bẹ̀rẹ̀ kó. ìyáálé ìwé ìjọsìn ọ̀lẹ́jẹ́ má gan mọ́ná ẹ máa nẹ́jẹ̀ ríru ẹ máa padà lọ ra míìkì àti mọ́ọ̀tì tẹ́ bá délé ni. ẹgbẹ́ jẹ́ pásítọ̀ kí ló ṣe yín ẹ̀yin tẹ́ gàn burúkú tó bá jẹ́ pé bá tọ́jú ọkọ yín ni tẹ́ tọ́jú òkìkí tèmi nìkan ẹ gbàgbé kò ní ráyè láti lọ́dọ̀ ti tèmi o. a ti ṣẹ́wẹ̀ fún wọn náà. mi ò kọ orúkọ ọkọ sí òkú ọkọ níwájú abẹ́rẹ́ níwájú mi ẹ ti yá wèrè ẹ mẹ́rẹ̀ ṣe ẹ̀yin ṣé ti bá wọ́n kọ yín. Máa ṣe báyìí. Èmi àti ẹ̀jọ̀ náà lọ. Máa ṣe báyìí. Ẹjọ́ ò yá wèrè. Ẹjọ́ ń lọ ní o. Ìgbẹ́ lọ pé ẹjọ́ ń lọ ní. Ẹjọ́ ń lọ lé ní o. Ẹjọ́ ń lọ lé ní. Wọ́n sí bí ọkọ̀. Ìwọ ọkùnrin burúkú ni. Wọ́n ẹ̀ sí ìyàwó ẹjọ́ farabalẹ̀. Kò fẹ́ jẹ máínọ́ọ̀sì mọ́ ni. 11 sórí pé àjọ fìtì ara wa. Wo jẹ́ ìjẹ́ sọ fún ẹ bó ṣe ń rí nìyẹn bó ṣe ń rí náà tó bá ní kọ́ pé bó ṣe ń rí wa bó ṣe ń rí nìyẹn. wá tí wọ́n tẹ̀lé arọ lọ tí wọ́n sọ fún mi pé ọgbẹ́ ní bì kan òye ní ilé tẹ́lẹ̀. ṣé wo gbowó lórí mi orí mi ṣe business gbowó lórí mi. ìwọ gbowó lórí mi kò ní wàhálà tí wọ́n fi mí ṣe. ṣé mo ní wàhálà tí wọ́n fi mí ṣe wọ́n fi lẹ́nu tó ń gẹ̀rẹ́ kó jẹ́ kí n sọ̀rọ̀ nígbà tí mo gbowó lórí ẹ tó ní wàhálà tí mo fi ẹ ṣe bá àjọ mọ̀ sí mi tí àjọ mọ̀ tarọ tí àjọ mọ̀ tarọ. ajáró ti gbọ́ ṣe yín wò. ẹgbẹ́ni sẹ́wọ̀n tó o bá sún ọ̀rọ̀ mi ọmọ látàlẹ́ mi o máa gbá ẹ sínú tí a gbé olúmọ burúkú yìí. ìyàwó ọ̀rọ̀ àwọn pápákọ̀ ìyàwó ọ̀rọ̀ bàbá kò fò. yẹ kó kó jọ àbá wúlò tí bọ̀. wá tààrọ̀ báwo ọ̀rẹ́ mi wá ní. ó fẹ́ ṣiṣẹ́ ni. ẹ ká sọ ẹ̀rẹ̀ ìgbésẹ̀ mẹ́ta wọ́n ní ẹ fẹ́ ṣiṣẹ́. mo fẹ́ ṣe iṣẹ́ tó máa jẹ́ round up sínú pálọ̀ báyìí àti tébù àwọn tébù àwọn ní gíláàsì lórí yìí àti bẹ́ẹ̀. tí bá gbọ́ iye iṣẹ́ àti o máa ń round up yẹn tí tébù máa wà láàrin ẹ̀ alábìnrin o ṣé ìyàwó Tinubu ni. kí ló dé tẹ̀ ṣe ń bèrè. ewé tí ẹni ìbéèrè tẹ̀tẹ̀ máa ń béèrè gan-an tí máa mú kọ́sọ́mà wá síwájú ní àwọn akófòṣù ẹ̀dẹ̀ máa béèrè lọ́wọ́ wọn pé ṣé ìyàwó Tinubu ṣé ìyàwó Tinubu ìyàwó Tinubu kọ ìyàwó onífàyàwọ́. wọ́n gbọ́dù farabalẹ̀ ìyàwó tó dárúkọ tó nífàyàwọ́ èèyàn làwọn náà wọ́n lówó àwọn jáwó jẹ olówó dédé làró wọ́n mi ẹ wò ṣe rí iṣẹ́ tẹ́ fẹ́ ṣe ó máa ná ilówó gan-an ó máa ná ilówó gan-an tí mi bá sì yí gbọ́ á sì ná yín ní 1500. bẹ́ẹ̀ni 1.5. bẹ́ẹ̀ni kò sí orí ẹ̀ ò pé yìí sọ̀rọ̀ ó sọ̀rọ̀ wẹ́nu ẹ̀ bí ìpàkọ́ sílé mọ́mí ó máa ná inú 1.5 million. ó dáa mo ti gbọ́ ọ̀kan tẹ̀ sọ màá fún ní owó but màá tún fi 5 lé lórí. ṣé máa ṣiṣẹ́ mi. mama ẹ wo máa ṣiṣẹ́ mi dáadáa. mo ti bẹ̀rẹ̀ nísinsìnyí ní báyìí kẹ́ tó kọ́ mi mo ti bẹ̀rẹ̀ bọ́lá ẹ̀dẹ̀ ṣe ẹ kọ́kọ́ san àlùfáànsì. kékeré ni màá fún yín ẹ fún mi ní. account number ìwọ ò rí pẹ́ ok ẹ jẹ́ n pè fún yín 44 33 22 kẹ́tìtẹ̀ 44 33 61 78. ẹ pé àkáǹtì nàbà yẹn dáadáa. mo ti pé wọ́n bá mi pè má gbé gbàdú fún ẹ má kò sí ọmọ ló ń kéye gbé. mo ti sẹ́yìn sí yẹn wò. mo ti ní lọ́tọ̀ mo ti bẹ̀rẹ̀ ṣẹ́ mo ti ní báyìí ẹ mọ ṣẹlẹ̀ ó yẹ lọ sínú sọ ẹ̀kẹ́ lọ kọ́ MBF wa ẹ jẹun lókè ẹ fún ẹni tọ́tọ́ mo lọ jẹ́ ẹgbẹ́ ìṣẹ́ tètè ṣé ó sì máa lọlé mọ́mí ẹ máa wọ̀ kò sí wàhálà máa lọlé jẹ́rẹ́ wọ́n lọlé jẹ́ kó tó ń ṣe orí gígan afọ́fọ́ ìwọ ní kọ́ mọ́ ṣẹlẹ̀ lótúrẹ́
wèrè ní ẹ. àní o má gbàgbé mi. kí má gbàgbé mi sẹ́ndì sí ẹ̀yẹ. má ṣé o mọ̀ pé o mọ̀ pa iṣẹ́ má wọrí má lọ. ṣé o mọ̀ pé o mọ̀ pa iṣẹ́ yẹn mo kàn gbé iṣẹ́ yẹn wá fún ẹ. polongo káyé gbọ́. má gbàgbé mi o má gbàgbé mi o àwọn àjọ máa pín ní 50-50 ni o. ṣáwọ̀ ẹ̀yìn àjọ máa pín ní 50-50 ni o. mo ti gbọ́. àwọn kan wọ́n. ajẹ́rẹ́ olórí burúkú ọ̀nàmúlẹ́kọ̀ mọ̀ yẹn gbogbo mo lákẹ̀ tó ọ̀rọ̀ owó náà kò máa ń jáàsì bí mọ́ pàṣẹ rárá bọ̀ ti bá wọn rí wo ó ti gbowó ọlọ́run ẹni wọ́n ń dà nígbà náà wọ́n rí. Ṣàkàtà ọmọ agbẹnu ẹnu pa lọ́lọ́ gọ̀dọ̀gbọ̀ ọmọ agbèjì tèrè bọ́ ṣe wọn àràmàǹdà ẹlẹgẹ́ ọmọ afọ́ máa ṣe é kó ìwọ̀fà.